Kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo máa ṣe tí gbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti gbìnàyà mínísítà àti ìlú Àbújá Nyesom Wike tí ó sì fi ẹ̀sùn kàn wípé òun ló dá omi àlàáfíà ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP rú, tí ó sì tún jẹ́ kí rògbòdìyàn tí ó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú náà túbọ̀ máa kọjọ́ sí i. Mákindé sọ ọ̀rọ̀ yìí jáde síta nígbà tí ó ń fèsì sọ́rọ̀ èròǹgbà tí Wike sọ lẹ́nu lọ́lọ́ yìí wípé òun nífẹ̀ẹ́ sí ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú PDP ti ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nípa lílo ẹ̀dà ọ̀rọ̀ láti fi Wike wé alárìnká tí ìwà àti ìṣe rẹ̀ máa ń da ẹgbẹ́ rú, àti pé ní ilẹ̀ Yorùbá wọ́n máa ń sọ̀rọ̀ pé bí ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni kò tíì dàgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Àwọn aṣòfin ní ọjọ́ Ìṣẹ́gun ti pàrọwà sí ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ láti ṣe ìdásílẹ̀ ètò ìdarí pàjáwìrì tí yóò so iléeṣẹ́ ètò ìlera ti ìjọba àti ti aládàáni papọ̀ nítorí ikú tí ó ń pa ènìyàn látàrí àìní ètò ìlera pàjáwìrì tí ó dára ti di èyí tí ó ń kan àwọn lóminú. Àwọn aṣòfin wá ṣàlàyé pé ètò ìlànà tí àwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí yóò jẹ́ kí àwọn ènìyàn tètè láǹfààní sí àwọn oògùn tí yóò gba ẹ̀mí wọn là ní pàtó ní kété tí ejò bá bú ènìyàn kan sán, àsìkò tí ènìyàn bá jẹ́wọ́ àti ìgbà ṣíṣe oògùn lò, tí ó sì jẹ́ wípé wọn kò gbọdọ̀ fi àkókò ṣòfò rárá kí wọ́n tó ṣe ìtọ́jú irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ọ̀gá àgbà tí ó jẹ́ Registrar fún àjọ National Examination Council (NECO), Ọ̀jọ̀gbọ́n Ibrahim Dantani Wusu ti kéde gbígbé èsì ìdánwò NECO jáde síta ní ìlú Minna tí í ṣe ìpínlẹ̀ Niger ní ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn ọjọ́ 52 tí àwọn akẹ́kọ̀ọ́ ti parí ìdánwò náà. Ó wá ṣàlàyé wípé gbogbo iṣẹ́ tí ìdánwò náà ti wáyé jẹ́ 16. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lápapọ̀ tí wọ́n gba ìwé ìdánwò yìí jẹ́ 1,100,000 96,979, tí àwọn ọkùnrin jẹ́ 50,000 50,785, tí àwọn obìnrin náà sì jẹ́ 50,000 44,375. Wusu wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo akẹ́kọ̀ọ́ tí wọ́n kópa nínú ìdánwò náà tí wọ́n sì tún ní pépà 5 tí ó ní ìwé iṣẹ́ ìṣirò àti ti èdè òyìnbó nínú jẹ́ 70,000 68,166, èyí tí ó dúró fún ìdá 70 nínú ìdá 100 71.63%. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Bruno Miranda tí ó jẹ́ adarí fún orin ẹ̀mí ti olórí ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ọmọ ilẹ̀ Amẹ́ríkà ni ó fìdí ìpapòdà Ron Kennedy múlẹ̀ lórí ẹ̀rọ Instagram rẹ̀ tí ó gbé jáde ní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ kẹta oṣù kejì February 3 ọdún 2026. Níbẹ̀ ni ó ti ń kí i pé ó dìgbà ó dìgbére o. Dókítà Ron Kennedy náà ó tún ṣàlàyé wípé odidi 20 ọdún ni òun fi bá rìn tí àwọn sì jíjọ ń ṣiṣẹ́ ìránṣẹ́ káàkiri àgbáláyé. Nítorí ìdí èyí òun ti kọjá adarí orin rẹ̀ nìkan tí òun sì tún ti di ọmọ akẹ́kọ̀ọ́ àti ẹlẹ́rìí ìgbé ayé rẹ̀. Olóògbé náà lo ọdún 101 81 years lórí èèpẹ̀ tí ó sì fi ìyàwó ọmọ rẹ̀ Diana tí ó náà ṣe ìgbéyàwó ní ọdún 2014 àti àwọn ọmọ sáyé lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Àwọn iléeṣẹ́ National Agency for Food and Drug Administration and Council ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé mímu ọtí ògógóró tí ó wà nínú ọ̀rá kékeré wọ́pọ̀ láàárín àwọn ọmọ kéékèèké tí ọjọ́ orí wọn dín ní 13 13 years ní ìpínlẹ̀ Rivers àti ti Èkó ju gbogbo àwọn ìpínlẹ̀ yòókù lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ NAFDAC wá ṣàlàyé síwájú wípé àyẹ̀wò ìwádìí àwọn ní ìpínlẹ̀ 6 nínú oṣù kẹfà títí di oṣù kẹjọ June to August ọdún 2021 ni ó ṣe àfihàn ọ̀rọ̀ yìí. Ìwádìí yìí ló tún jẹ́ kí ó di mímọ̀ fún àwọn wípé ó jẹ́ ọ̀rá kékeré àti pé owó tí wọ́n ń tà jẹ́ ohun tí agbára wọn ká ló fún àwọn èèyàn ní àǹfààní láti máa mú ní gbogbo ìgbà. Tí àwọn àti ìjọba bá gbégi lé títa ọ̀rá kékeré onígò àti ike tí ó dín ní 200 ìwọ̀n mìlímítà, èyí yóò dín mímú rẹ̀ kù
láàrin àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ káàkiri ilẹ̀ wa. Wọ́n tún wá ṣe àfikún ọ̀rọ̀ wọn wípé kí gbogbo òbí, olùkọ́, olórí ẹlẹ́sìn àti ìlú ohun agbègbè máa ṣe ìpolongo kí wọ́n sì tún máa pariwo fún àwọn ọmọ wọn wípé kí wọ́n yàgò fún ọtí mímu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Abdullahi Othman Abdulrahim tí ó jẹ́ olùdámọ̀ràn fún Saif al-Islam Gaddafi, ọmọ ààrẹ orílẹ̀-èdè Libya nígbà kan rí, ti sọ fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ìṣẹ́gun lórí ẹ̀rọ móhùnmáwòrán Alta TV wípé àwọn agbébọn 4 tí ẹnikẹ́ni kò mọ̀ ti pa Saif al-Islam Gaddafi sínú ilé rẹ̀. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn tí wọ́n wà lẹ́yìn pípa tí wọ́n pa ni kò tíì di mímọ̀ fún àwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Imo Henry Okoye ni ó ṣe àtẹ̀jáde ìròyìn ní ọjọ́ Ìṣẹ́gun wípé ọwọ́ àwọn ti tẹ afurasí 25 lórí ẹ̀sùn nípa lílọ́wọ́ nínú ìwà ọ̀daràn lóríṣiríṣi bíi ìjínigbé, ìdigunjalè, ṣíṣẹgbẹ́ òkùnkùn, gbígbé egbòogi olóró àti lílu ọmọ nílòkulò. Àwọn afurasí yìí ni wọ́n pa ọba aláyé kan, Eyi-Bina-Were Autonomous Community ní ìjọba ìbílẹ̀ Njaba, HRN Eze Samson Osunwa ní ọdún 2021. Àwọn ohun ìjà olóró lóríṣiríṣi àti egbòogi ògùn olóró lọ́pọ̀ yanturu ni àwọn rí gbà lọ́wọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkìtì, ìyáàfin Monísádé Afúyẹ́ ti ṣàlàyé fún gbogbo ènìyàn bí àwọn ṣe fún àwọn tí ó ní ìjàmbá iná ní owó rọ̀gùnrọ̀gùn tí ó tó mílíọ̀nù lọ́nà 100 million naira nínú ọdún kan, tí àwọn sì tún fún àwọn mìíràn tí wọ́n ní ìjàmbá lẹ́nu lọ́nà yìí ní mílíọ̀nù lọ́nà 30 35 million naira. Ó sọ̀rọ̀ yìí jáde síta nígbà tí wọ́n pín ìwé sọ̀wédowó fún àwọn tí wọ́n ní ìjàmbá iná ní ìpínlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Adó-Èkìtì. Àfúyẹ́ wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ nípa pé àwọn ti ná owó tí ó tó mílíọ̀nù lọ́nà 150 150 million naira láti fi ran àwọn tí ìjì òjò ṣọwọ́ òdì sí wọn nínú ọdún 2025 ní ìjọba ìbílẹ̀ 16. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Kọmíṣánná fún ètò ìlera àti iṣẹ́ ọmọnìyàn Dókítà Paul Oguche ti kéde àwọn òṣìṣẹ́ elétò ìlera 4 tí wọ́n wà lára àwọn ènìyàn tí ó ti lùgbàdì àrùn Lassa fever tí ó ń jà káàkiri ìpínlẹ̀ Benue. Ó ṣe ìkéde yìí ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ó ń ṣe àfihàn àrùn yìí. Níbẹ̀ ni ó ti tún jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn 3 nínú òṣìṣẹ́ elétò ìlera yìí jẹ́ nọ́ọ̀sì tí ẹnìkan yòókù sì jẹ́ òṣìṣẹ́ elétò ìlera ìlú. Gbogbo àwọn tí wọ́n lùgbàdì àrùn yìí tí wọ́n sì tún ti jẹ́ Ọlọ́run nípè, àwọn tí ó ń gba ìtọ́jú lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kọmíṣánná yìí sọ jáde síta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Iléeṣẹ́ Department of State Service DSS ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ti tètè gbé Attorney General ti orílẹ̀-èdè yìí lápapọ̀ tẹ́lẹ̀ rí AGF Abubakar Malami San àti ọmọ rẹ̀ Abdulaziz Abubakar Malami lọ sí ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga lórí ẹ̀sùn ṣíṣe àtìlẹ́yìn fún àwọn adàlúrú pẹ̀lú owó, kíkó àti lílo ohun ìjà olóró lọ́nà àìtọ́, èyí tí kò tún bá òfin mu, síwájú adájọ́ Joyce Abdulmalik àti ẹ̀sùn tí ó tó 5 tí àwọn méjèèjì sì sọ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn náà rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Kọmíṣánná ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ àti ètò ìbáraẹnisọ̀rọ̀ Ọ̀gbẹ́ni Kingsley Fẹ́mi Fáwọ̀ ni ó sọ síta ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Lọ́kọ́jà wípé ìjọba ìpínlẹ̀ ti tì àwọn iléèwé pa fún odidi ọ̀sẹ̀ 2 gẹ́gẹ́ bí ara ìlàkàkà àwọn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ yìí wà ní ìbámu pẹ̀lú iṣẹ́ takuntakun tí àwọn ń ṣe láti rí dájú pé ètò ààbò tó péye wà fún gbogbo iléèwé àti àwọn akẹ́kọ̀ọ́ ti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, akẹ́kọ̀ọ́ girama àti olùkọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn lérèfé kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé.
kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ tún má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.